mo kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí, mo kí wa bá ṣe ń kíra ní kí ọlá, ìkí ìgẹ̀, ìkí ẹ̀yẹ, ìkí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo ṣe ẹ̀làbọ̀ ọrú ẹ̀làbọ̀ oyè ẹ̀làbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá. Ẹ jọ̀ọ́ ẹni tó bá darapọ̀ mọ́ mi, ẹ bá mi share fídíò yìí. So ẹ rí i pé mo kọ síbẹ̀ pé update lórí owó tí wọ́n náà gbà ní ọwọ́ Wasila, response to ìgbìyànjú the effort. Ìgbìyànjú the effort, fídíò tí gbìyànjú ṣe lálẹ́ àná, torí mo rí tí fídíò kan tí gbìyànjú ṣe lálẹ́ àná tó ń sọ pé ṣé àwa nífẹ̀ẹ́ Christian. So àtàlẹ́ àná ló yẹ kí n ti ṣe show yìí, but nítorí pé àti alẹ́ àná ló yẹ kí n ti ṣe show yìí, but mo sùn. Torí ìgbà tí mo bá bàbá sọ̀rọ̀ tán lánàá, mo tún wà on the phone pẹ̀lú ẹlòmíì. So mo pe bàbá secretary olóòlù yẹn lánàá, mo pè wọ́n lánàá. Nígbà tí mo pè wọ́n, tèmi pẹ̀lú wọn sọ̀rọ̀, mò ń bọ̀, ó ní Ask Gemina. Mo pè wọ́n, mo ní mo need àwọn clarification kan. I need some clarification concerning this issue, and the man told me mò ń bọ̀ náà. Kí ló ń ṣe fóònù yìí báyìí? What's wrong with this phone? Fóònù wẹ́ẹ́ fi ṣe show tẹ́lẹ̀, but kò respond. Facebook kò respond lórí ẹ̀, and that's why I could not use the phone, because the Facebook was not responding. Facebook was not responding on the phone, so I could not use it. So that's why phone yẹn ò load. I don't know why tí ò ṣe load. Ẹ jẹ́ kí n pa ilé ìwà ẹ̀. Phone yẹn Facebook ò load. Gbà tí ó dẹ̀ load, wàá tààrọ̀ mo ṣe jí. Ẹ mọ̀ pé mi ò sábà ń ṣe show ní irú táìmù yẹn, but mo ní kí n sáré ṣe pápápá so that màá play voice bàbá yẹn. Torí eléyìí tí gbìyànjú ń sọ pé wọ́n scam gẹ̀ yìí, and I'm so disappointed in you. Ìgbìyànjú tó bá wo program mi, I'm disappointed in you. I am so disappointed in you, because ìwọ fúnra ara ẹ ló sọ ní 4 months ago or 3 months ago pé ò kí ń ṣe oníṣẹ̀ṣe mọ́. Tó bá ní problem pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe, ìyẹn wá ní pé kí ọmọ kan ṣe nǹkan tí ò dáa, kí ọmọ kan ṣe nǹkan tí ò dáa. Èmi ò mọ̀ bóyá ẹjọ́ ṣe mo wà audible, torí mi ò mọ̀ bóyá kíní yìí ṣe. Kí ọmọ kan ṣe nǹkan tí ò dáa, tí Olúbàdàn, ṣé tí ọba Saudi bá pàṣẹ pé káyọ̀ èèyàn má jáde, tẹ́nìyàn bá jáde ṣé wọ́n ní arrest ẹ̀? What are you saying? Olúbàdàn ló ní olóòlù, àbí ọba ìlú? Ó dẹ̀ sọ pé ìwọ náà ló máa ń post, wà ló ń post nípa Bàbá Ládọjà. So Bàbá Ládọjà Adéwọ̀lú kò tó ẹni tó ń pàṣẹ fún ará ìlú pé kó má jáde. That's the first question. Ibi tọ́rọ̀ wà. Olúbàdàn pàṣẹ ipe kó má jáde with the approval of governor. Obìnrin ò gbọdọ̀ jáde, and this lady did it, and you are supporting her. You are even said that wọ́n gbà kí náà gbà, èlò náà gbà lọ́wọ́ ẹ̀. 400,000 tó gbà lọ́wọ́ is a small money. Mo sọ fún bàbá olóòlù lánàá, mo ní 1 million ló yẹ kán gbà lọ́wọ́ ẹ̀. Tó bá gba 1 million lọ́wọ́ ẹ̀, orí ẹ̀ máa pé. Scapegoat ló yẹ kán fi ṣe. Tó yẹ pé àwọn olóòlù fẹ́ ká ní pé wọ́n wicked. Bó ṣe rí yẹn, tó bá nà lóògùn ńkọ́, or tó bá ṣe anything, wọ́n ṣe rituals fún. O wá bẹ̀rẹ̀ sí gbé phone jáde, o bẹ̀rẹ̀ sí ṣe pé bóyá o fẹ́ jà fún Muslim. Ṣé o pé tẹ̀blíkì ni ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Bóyá o fẹ́ jà fún Muslim. I don't understand. Ò tiẹ̀ gbọ́ decide àwọn tó lòlù rárá, but propaganda àwọn Muslims yẹn, òun ni wọ́n ṣà ń gbé káàkiri. Àwọn èèyàn dẹ̀ ń rí ẹbí oníṣẹ̀ṣe, so they are seeing you pé humanity ló gbé. Yes, because o ti sọ pé oníṣẹ̀ṣe ni ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, o dẹ̀ ti renounce pé òun kì í ṣe oníṣẹ̀ṣe mọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi post ẹ̀. So people now thinking pé one oníṣẹ̀ṣe is here attacking, but you have renounced ìṣẹ̀ṣe yourself. O ti renounce ìṣẹ̀ṣe ńgbà kan, o tún padà wá bá wa, oníṣẹ̀ṣe ni ẹ, and we started again. O tún padà, o tún jáde, olóò kì í ṣe oníṣẹ̀ṣe, olóò hate bá a ṣe ń contradict Islam. Àwa ò dẹ̀ tako Islam, tako Christianity, because o sọ lánàá, o ní pé ṣé a fẹ́ràn Christian? O ò lè fẹ́ràn Christian tó mi, Dickness níyá mi. Gbogbo àwọn àbúrò mi ṣọ́ọ̀ṣì ni wọ́n lọ, alàgbà lẹ́ni tó bí lé mi. So I don't know what you are up to. Ìgbà tó ń pa Deborah, ṣe kò ń ṣàwa ìlàjà fún Deborah ni?
ó dùn mí pé Facebook ti gbé ọ̀pọ̀lọpọ̀ live video tá a ṣe lọ but I will still look for short videos tí mo ṣe láti gbèjà Deborah ó láyé ṣe wá ń gbọ́rọ̀ Deborah jáde a ò jà fún Deborah ni ta ni Ọlọ́run jà fún Deborah everybody àṣà Yorùbá jà fún Deborah gbogbo wa la jáde tá a jà fún Deborah ń gbà yẹn ó wá ń sọ ń sìn pé ṣé a ò fẹ́ràn Christian wípé ṣe làwa ń lo Deborah àwa ń lo Deborah láti wá attack Muslim kí ló mean ṣé Olúbàdàn ò tó láti pàṣẹ ni ẹ jẹ́ á béèrè question lọ́wọ́ gbìyànjú náà ṣé bàbá Ládọjà kò tó láti pàṣẹ according to conversation mi pẹ̀lú tó lóòlù bá kọ́kọ́ kó tó jáde ilé ọba ló máa ti kọ́kọ́ lọ ṣèwúre tó bá dẹ̀ parí ó máa padà sílé ọba tó Olúbàdàn ò tó ẹni tó ń pàṣẹ fún ará ìlú mọ́ so Wàsílà ṣe nǹkan tí ò dáa tó yẹ kó bá wí fún èlò ní 400,000 ṣó tó ẹ̀mí ẹ̀ ni so tí wọ́n bá wá ní kó mú owó ẹbọ owó ètùtù wá tó ń gba owó yẹn lọ tí bàbá láwọn ò gbowó lọ́wọ́ ẹ̀ wọn ò gbowó lọ́wọ́ ẹ̀ rísàn ò gbowó lọ́wọ́ ẹ̀ ní pé owó ẹbọ náà gbà lọ́wọ́ ẹ̀ lọ price oye tí wọ́n ń ta ẹlẹ́dẹ̀ ewúrẹ́ ṣé tó bá jóun ló lọ rà á gan ṣé kò ní wọ́n jù yẹn lọ ni tó bá jóun ló lọ rà á ṣé kò ní wọ́n jù yẹn lọ ẹ jọ̀ọ́ ẹ bá mi 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 gbọ́ kínní mo bọ̀ o kí ló ṣe fóònù ìbáyìí. olóòlù èmi àti òòjọ́ ní kọ́ fásitì kankan títí tí wọ́n fi mú dé ìdí ògùn. ẹ jọ̀ọ́ bàbá ìbéèrè tí mo ní béèrè lọ́wọ́ yín ni pé Wàsílà ọmọ ọgá òyìn ó ní pé ẹ̀yin lẹni kí òun parọ́ pé ẹ̀jẹ̀ ń dà lára òun ṣé ẹ̀yin lẹni kó parọ́. èmi ò bá sọ̀rọ̀ kankan o èmi gẹ́gẹ́ bí Olúwo Gbọ́lá Ìṣọ̀lá o tí mo jẹ́ sẹ́kítírì fòlóòlù o èmi àti òòjọ́ ní kọ́ fásitì kankan títí tí wọ́n fi mú dé ìdí ògùn tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ fún. àwọn tí wọ́n sọ statement yẹn fún pé kọ́lọ́ máa parọ́ ìgbà tí wọ́n mú dé gan ni mo tó rí ìgbà tí mo dẹ̀ rí tí gbogbo wọn jókòó ní passage tí ìyá rẹ̀ sunkún tó náà sunkún mo ní kí ló dé tí wọ́n fi mú wá sílé wọ́n ní àwọn ẹ̀gbọ́n rẹ̀ àti bàbá kan tí bàbá Wàlíyá ni ẹ pè é bàbá Àdáyá pé ó ní káwọn jọ káwọn má jẹ́ kó lọ́lé pé káwọn ó ṣe orò tó bá yẹ kí wọ́n ó ṣe fún un pé bìkọ̀sọ̀ mọ̀ pé nǹkan máa ṣe mọ́lẹ̀ bá yẹ kó máa lọ kọjá kí nǹkan ó ṣe o wọ́n dà kálukú wá láti máa sọ pé ọmọ yẹn orílẹ̀-èdè máa bá kọ́ àkùmọ̀ tẹ́ bá fẹ́ ṣe orò fún o tó bá fara mọ́ pé tẹ́ máa sọ̀rọ̀ fún un lọ́wọ́ ká ṣe fídíò ìní kí wọ́n tó ṣe anything fún un tí ò bá ti fara mọ́ kí wọ́n ṣe fídíò òun tẹ́ máa sọ̀rọ̀ fún ẹ jẹ́ kó máa lọ. ṣé mọ̀ pé fídíò tí wọ́n ṣe tó bá yẹ pé wọ́n ṣòro yẹn fún secretly tí wọn ò gbé jáde gbogbo rádaràda tó ń ṣe ìwọ̀n ò ní ṣe ṣé mọ̀ bẹ́ẹ̀ orò tí wọ́n ṣe fún tí wọ́n fídíò òun ni ó fa gbogbo controversy yìí and orò tí wọ́n dẹ̀ ṣe fún openly òun ló save ìṣẹ̀ṣẹ̀ torí mo láwọn kan tó sọ pé kò yẹ kí ìṣẹ̀ṣẹ̀ kò yẹ kó broadcast ẹ̀ bọ̀ bó ṣe broadcast ẹ̀ òun ló dá ẹ jẹ́ ká sáré gbọ́ ọ̀rọ̀ bàbá mi conversation mi pẹ̀lú wọn ó pọ̀ gan but díẹ̀ tí mo fẹ́ lò láàárọ̀ yìí ó ní mo máa lò tí bá free lálẹ́ máa padà wá ṣe. ìyá ẹ̀ láwọn agree ìyá yẹn náà àwọn náà ló jà wọn láwọn agree ọmọ náà ló agree ọkọ náà dé accept that is the only thing. èmi náà bọ́ síta ìtagẹ́ ní ọmọdé wá bá mi èmi ti wá ń di òògùn tó di fún wọn mú wá bá mi ta tí wọ́n ti ní kó ti lọ rú rẹ́ẹ̀dì mọ́ ara so wọn lè bílèrè àwọn ìbẹ̀rẹ̀ àwọn yẹn ti bílèrè ìbílẹ̀ bílèrè kí ni problem tó nígbà tó fi ṣe kan yẹn tágbé tó fi ṣe wọ́n lè gbà tó ń ṣe tara àwọn ìbalẹ̀ ó lè sọ̀rọ̀ bí mẹ́rin kankan ló sọ̀rọ̀ sílẹ̀ ló bí wàwíà. so ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹ̀wọ̀n pé tí wọ́n ń pariwo pé wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ̀ but nǹkan tí bàbá náà kalẹ̀ ẹyẹtu ẹlẹ́dẹ̀ ewúrẹ́ pẹ́pẹ́yẹ tábà máa ń ṣòwò náà is a huge money tó fi ṣe ra padà fún so ó ní wọ́n gba 400,000 lọ́wọ́ òun so èmi gan sọ lórí program ìlànà pé yẹ 1 million yẹ kán ṣàjẹ because àwọn babaláwo tó bá jẹ́ nǹkan tó kà lẹ́yìn náà lò fún ẹ wọ́n ṣàánú ẹ. ṣé mo lè máa sọ̀rọ̀ lórí yẹn ṣé láwọn tí wọ́n gbà pé àwọn ni wọ́n ṣe mistake ó yẹ kí wọ́n ní kó lọ ra àwọn nǹkan yẹn wá fúnra lára ẹ̀ ok kẹ̀wé tó bá lọ rà.
ok kíní yẹn lọ ní ẹjọ́ so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ń gbọ́ ọ̀rọ̀ bàbá yẹn padà. kò ní sọ pé wọ́n gbowó lọ́wọ́ o á ní òun ra àwọn nǹkan báyìí báyìí fún òkè. mò ń bọ̀ ẹ jẹ́ kí n sún sẹ́yìn díẹ̀ tó bá ṣe ń sún sẹ́yìn ẹ jẹ́ kí n sún kíní yẹn sẹ́yìn padà. pẹpẹyẹ ẹyẹ. gba 400,000 lọ́wọ́ ẹ̀ but nǹkan tí bàbá náà ẹ jẹ́ ẹ bá mi show love and light ẹ máa bá mi show love and light ẹ jọ. ẹlẹ́dẹ̀ ẹtù ẹyẹlé. kọ́ lọ ra àwọn nǹkan yẹn wá fúnra lára ẹ̀. òkè kẹ̀wé tó bá lọ rà wá fúnra lára ẹ̀ á mọ price nǹkan tó rà kò ní sọ pé wọ́n gbowó lọ́wọ́ o á ní òun ra àwọn nǹkan báyìí báyìí fún òkè ètùtù. sẹ́ńtì ọ̀dà sáàsì torí nígbà sọ statement yẹn fún un pé kọ́lọ́ máa parọ́ ìgbà tí wọ́n mú dé gan ni mo tó rí ìgbà tí mo dẹ̀ rí tí gbogbo wọn jókòó ní passage tí ìyá rẹ̀ sunkún tó náà sunkún mo ní kí ló dé lọ́lé pé káwọn ó ṣe orò tó báyìí kí wọ́n ó ṣe fún un pé bìkọ̀sọ̀ mọ̀ pé nǹkan máa ṣe wọ́n lè máa yẹ kó máa lọ kọjá kí nǹkan ṣe o wọ́n dà kálukú wá láti máa sọ pé ọmọ yẹn orílẹ̀-èdè báwọn bá mọ̀ tẹ́ bá fẹ́ ṣe orò fún o tó bá fara mọ́ pé tẹ́ máa sọ̀rọ̀ fún lọ́wọ́ ká ṣe fídíò ìdí kí wọ́n tó ṣe anything fún tí ò bá ti fara mọ́ kí wọ́n ṣe fídíò òun tẹ́ máa sọ̀rọ̀ fún ẹ jẹ́ kó máa lọ ìyá ẹ̀ láwọn agree ìyá yẹn náà àwọn náà ló jà wọn láwọn agree ọmọ náà ló agree ọkọ náà dé accept that is the only thing èmi náà bọ́ síta ìta gẹ́gẹ́ mo dé wá bá mi èmi ti wá ń di òògùn tó di pé wọ́n mú wá bá mi ta kí wọ́n ti ní kó ti lọ ró rẹ́ẹ̀dì mọ́ ara so wọn dẹ̀ bílẹ̀rẹ̀ àwọn ìbẹ̀rẹ̀ àwọn yẹn ti bílẹ̀rẹ̀ ìbílẹ̀ bílẹ̀rẹ̀ kí ni problem tó nígbà tó fi ṣe nǹkan yẹn tán kí ló tó fi ṣe ó lè nígbà tó ń ṣe tara àwọn balẹ̀ ó lè sọ̀rọ̀ bí mẹ́rin kankan ló sọ̀rọ̀ sí lẹ́nu ló bí wàwíà. so ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹ̀wọ̀n pé tí wọ́n ń pariwo pé wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ̀ but nǹkan tí bàbá náà kalẹ̀ ẹyẹtu ẹlẹ́dẹ̀ ewúrẹ́ pẹ́pẹ́yẹ bàbá máa ń ṣòwò náà is a huge money tó fi ṣe ra padà fún so ó ní wọ́n gba 400,000 lọ́wọ́ òun so èmi gan sọ lórí program ìlànà pé yẹ 1 million yẹ kán ṣáàjì because àwọn babaláwo tó bá jẹ́ nǹkan tó kalẹ̀ ẹ̀ lọ́dọ̀ fún ẹ wọ́n ṣàánú ẹ̀. ṣé mo lè máa sọ̀rọ̀ ló bẹ́ẹ̀ lórí yẹn. ẹ sọ̀rọ̀ ṣé láwọn tí wọ́n gbà pé àwọn ni wọ́n ṣe mistake ó yẹ kí wọ́n ní kó lọ ra àwọn nǹkan yẹn wá fúnra lára ẹ̀. ok kẹ̀wé tó bá lọ rà wá fúnra lára ẹ̀ á mọ price nǹkan tó rà kò ní sọ pé wọ́n gbowó lọ́wọ́ o á ní òun ra àwọn nǹkan báyìí báyìí fún òkè ètùtù. sẹ́ńtì ọ̀dà sáàsì torí nígbà nígbà pé òun ló kó àwọn owó yẹn sílẹ̀ ìgbà tí wọ́n ṣe orò ti dí ògùn yẹn fún tán tó lọ ní ọkọ ẹlẹ́dẹ̀ ewúrẹ́ pàǹgbá pẹ́pẹ́yẹ ẹyẹ ẹtù ẹyẹlé ìgbín àti alábàáhùn ní ọkọ lọ sídìí olóòlù ó sì ní iye àwọn tẹ́lẹ̀ yọjú sídìí olóòlù kì í sọ̀rọ̀ èpò èèyàn so àwọn tẹ́lẹ̀ yọjú síbẹ̀ wọ́n lọ bẹ̀ wọ́n sì máa baláwo bíi méjì lọ́wọ́ láti lọ ṣe ètùtù fún. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tèmi mo máa tún ṣó ìṣe lálẹ́ torí pé bá a ṣe ń ṣe tó ń lọ tó ń bọ̀ yìí I don't know why a máa tún ṣó ìṣe lálẹ́ but mo dẹ̀ máa padà lo voice yẹn ṣé mo pé kò ní ṣe bó ṣe bọ record voice bàbá yẹn sí i bàbá yẹn ní mistake tó ń ṣe ni pé wọ́n bá ti ní kó lọ ra nǹkan ètùtù yẹn fúnra rẹ̀ gbogbo nǹkan tí wọ́n kà sílẹ̀ tó ń lò fún yẹn ṣé 400,000 ká wọ́n ṣàánú ẹni náà so wọ́n ṣàánú ẹni wọ́n ṣe àánú ẹ̀ wọ́n ṣàánú ẹni nínú tradition wa tán bá ní kí tóró bá ń jáde tán bá ní kóbìnrin má jáde tó bá jáde wọ́n máa arrest ẹ̀ ṣùgbọ́n nínú fíìmù wọ́n máa parọ́ pé wọ́n máa ń pa obìnrin yẹn ni àbí kì í ṣe kọ́ tó máa ń sọ ọ́nú fíìmù nìyẹn tó bá yẹ pé wọ́n ní orò jáde pé obìnrin má wò tóbìnrin bá jáde tán bá mú obìnrin yẹn wọ́n máa arrest ẹ̀ wọ́n dẹ̀ máa ṣe ìràpadà fún kó má kú but the other side ní Hollywood movie Yorùbá movie ń show irú nǹkan tó ṣẹlẹ̀ sí Wàsílà ńsìn she was arrested and she was cleansed to be saved so táwọn olóòlù tó bá jẹ́ pé wọ́n jẹ́ bí àwọn Muslim tó bá mú kínní bóyá ká tiẹ̀ wá ní pé nothing happen to her according to ẹ̀yin tẹ̀ ń sọ ká ní pé wọ́n mú oògùn
kán là á mọ́ lọ́jọ́ yẹn kó máa gbọ̀n ṣọ̀ṣọ̀ṣọ̀ báyìí ibo lẹ̀ bá wà lẹ́nu. Where will you guys be? You guys are fucking ingrate. You guys are fucking ingrate. Ẹ̀yin lẹ kì í fẹ́ káwọn kan ṣàánú àwọn èèyàn. And we have plainly see the difference between Islam àti ìṣẹ̀ṣe. Tí gbìyànjú bá ti revert padà sí Islam, kó declare pé òun ti jẹ́ Islam and you support your religion, nobody is against it. Tó bá dọ̀la tó bá lọ ti bẹ̀rẹ̀ sí kírun, nobody will be against you. It will not affect my relationship with you. Ìgbìyànjú. You know me. I'm not a fanatist. The only thing tí mo ní problem tí mo ní ojú pé mo lè analyse irọ́ tí ẹ̀sìn pa. Mo lè analyse irọ́ tí bó ṣe twist Bible. Period. Mi ò ní problem pẹ̀lú Muslim. Mi ò ní problem pẹ̀lú Christian. Àwọn Muslim àtàṣírí mi bá bò tó bá ń gbàwẹ̀ mo máa ń fún wọn lówó tó bá text mi pé àwọn nídò mo máa ń fún wọn. Mo ti fún Muslim lówó rí tó sọ fún ẹ pé ìyá fún un lówó but mi ò post ẹ. Tí Christian bá ní àbúrò mi tó lọ tó ṣe pastor ìgbà tó wà ní Bible school mo ti ń debunk. Mi ò lè kúrò Bible school kí ó ń ọmọ ẹ̀gbọ́n dad mi mò ń send owó sí ìgbà tó ṣe graduation mo fún lówó. So tó bá sọ pé ṣé báyìí la ṣe kí ẹ nípa Christian bẹ́ẹ̀ la ṣe kí ẹ nípa Muslim because òun sọ sí bẹ́ẹ̀ ni pé ìgbà tó pa Deborah inú wa ń dùn bọ̀ a jáde ń gbà yẹn a confront àwọn Muslim tí n bá debunk then number 2 ṣé Christian láti ọtọ́ ti sọ gbogbo àwọn Ọ̀rúnmìlà lórúkọ burúkú Ògún Ṣàngó lórúkọ burúkú ṣó dùn mọ́wọ́ nínú tàdé ń tíyà láti clear àbí tá bá wá expose secret Yahweh ìyẹn mi pé àwọn ọmọ ìyá tiwa tó jẹ́ Christian ayé tiwọn or I don't know because we are talking about personality here. Deborah èèyàn ni Deborah, Christianity religion ni Christianity. Tá bá debunk religion debunk personality. Tá bá debunk religion debunk personality. Debunk personality, religion la debunk. Bóyá o mọ̀ yàtọ̀ láàrin religion àti personality. Tó bá ń sọ̀rọ̀ Christianity ṣáwa la ní ni àwa la ní Christianity ni ìbọn gbé wá ni. Tó bá jẹ́ Buddhism lòyìnbó gbé wá ń gbà yẹn tó jẹ́ pé òun náà fi kọ́ wa gbogbo wa náà lè ní kí ni gbogbo wa bá máa ṣe Buddha la bá máa ṣe dáhùn ní love Jésù Buddha la máa rí bí saviour wa. So tá bá debunk personal tá bá debunk religion lè debunk personality lè hate lè wà against personality. Ìgbà tí àwọn kí lorúkọ wọn àwọn Ìlọrin tí wọ́n ń sọ̀rọ̀ sí Aláàfin Ọ̀wádé ipe Aláàfin láti wá gbàṣẹ lọ́wọ́ emir kó tó lọ sí Ìlọrin or something like that ṣé bó àṣà o ṣé àwa yóò jáde àkí fún wọn pé àfi ní pé ní àfihàn péyàn ló ń jẹ́ kára oko sọ́bà ń tẹ́wọ̀ lù and at the same time a ò support kí àwọn Ọ̀yọ́ máa sọ pé ẹrú ni Ọọ̀ni àbí kọ́ máa attack Ilé-Ifẹ̀ tó jẹ́ orírun wa. So there is a difference between religion and personality. There is a difference between religion and personality. So ìgbà tó ń pa Deborah mo wà lára àwọn tó jà fún Deborah lórí péjì mi. Ta ni Ọlọ́run ṣe a lot of show àṣà Yorùbá gbé many people nígbà tá a ṣe ni Jamiu Adégúnwà òun náà wá compose kan gbà ẹ mo tún wá rí gbé pé kó má lo reverse psychology fún wa àṣírí ẹ̀sìn yìí ti tú. So tó bá ti padà sínú Islam it is not a big deal kò affect relationship èmi àti wọ mo tún tu sọ bí báyìí doesn't affect it because mo sọ ìgbìyànjú ó generous but ìgbìyànjú ní ó weak ó ní àwọn weakness kan tèmi mọ̀. So ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu bàbá yẹn wọ́n ní pé owó ẹbọ náà gbà lọ́wọ́ ẹ̀ tó bá gbowó ẹbọ lọ́wọ́ èèyàn yẹn ò ń ṣe pé wọ́n charge ẹ̀ nǹkan tó ń dẹ̀ gbà wọ́n rà ó rí. So what are you guys saying? Ó dẹ̀ agree wọ́n tún ṣe interview fún lẹ́yìn tó tún ṣe kinní tán ó lóun ò ní ṣerú ẹ̀ mọ́
nígbà tó ń ṣe kinní yẹn wọ́n sẹ́ndì kinní yẹn sí mi ṣìímù ó tún sọ pé òun ò ní ṣerú ẹ̀ mọ́ òun máa sọ fáwọn obìnrin kó má ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ because wọ́n ní before they could do anything for you they will record everything ṣé àwọn káwọn bàbá yẹn because bàbá tó sọ̀rọ̀ ń sìn wọ́n ní àwọn kéwú kékeré àfáà làwọn bàbá tí mo play voice wọn yẹn wọ́n láwọn kéwú àwọn ti ṣàfáàrí from afar wọ́n lọ sí Christianity after 5 years in Christianity ni ìṣẹ̀ṣe pè wọ́n padà wálé tó fi padà sílé tó fi revert sílé so wọ́n mọ mọ̀nàfìkì Islam wọ́n mọ nǹkan tí mùsùlùmí lè ṣe tabadẹ wo àwọn rí tó ń ṣe kínní àwọn ni Muslim ará àjèjì àwọn ará Senegal àwọn ará Mali àwọn ló wà between this because ẹ̀yin lẹ gbé Islam wá láti wá enslave àwọn ọmọ aládé. Go and check my video go and look at lọ padà lọ Ọlágúnjú padà lọ wo fídíò yẹn láti bẹ̀rẹ̀ mi ì lè torí tiẹ̀ padà sẹ́yìn mọ́ tó bá dẹ̀ jẹ́ tó bá yẹ pé fẹ́ kí n padà play ẹ̀ fún ẹ I will play it nobody forced her ó dẹ̀ mọ̀ wá àwọn Muslim ṣe bó mọ nǹkan tó ń ṣe fún ìyá Ọlọ́ṣun I have few minutes to go I have few minutes to go this is not a new recording I did 2 recording I contacted baba gangan baba tó ń kọ́kọ́ ṣe interview fún and baba said I should speak to his secretary he gave my number to the secretary and the secretary contacted me and I had conversation with both of them and I recorded both of them and I recorded both of them wọ́n ṣètùtù fún yọ ṣé wọn ò ṣètùtù fún ni ẹ wá ní wọ́n ṣe kínní ẹ wá ní ẹni wọ́n ṣètùtù fún èèyàn ṣé ẹnu náà fi ń ṣètùtù wọ́n ṣe ìràpadà fún kó má kú wọ́n ṣe ìràpadà fún yàn pé kó má kú wọ́n ṣe ìràpadà ní àti rí pásítọ̀ rí tó sọ pé òun ní káwọn yẹn wá san owó ẹbọ ìdíyelé kẹ́nìyẹn má kú rí àbá àgbọ́ rí tó gba odindi ilé àbẹ́ ẹ ti gbàgbé ni lórí social media yìí náà lọ ti wọ́n gbà yẹn ẹnìyẹn ò bírèkì òfin ìlú ṣé Olúbàdàn tó ń pàṣẹ ni that's the question tí mo ń bèèrè lọ gbogbo ẹ̀yin òpònú yẹn Olúbàdàn tó ẹni tó ń sọ pé ọba ló ní ìlú ọba ló nílẹ̀ Olúbàdàn tó ń pàṣẹ ní ìlú tó jọba sí Olúbàdàn tó ń sọ pé kí obìnrin má jáde Olúbàdàn kò tó ń sọ pé kó má jáde Gerard mo ń bèèrè lọ́wọ́ ẹ àkókò ni ẹ tó bá náà fẹ́ ṣòro lákòókò pé obìnrin ò gbọdọ̀ jáde obìnrin tó bí obìnrin kan tóbìnrin bá dẹ̀ jáde tó bá jẹ́ mistake wọ́n ti ń ṣe orò rí mo ti sọ kínní rí wọ́n ń ṣe orò I was on the journey wọ́n stop wá sínú igbó wọn láàlè wọgbó ìjọ tó ń ṣe orò lẹ́kọ̀ọ́ a lọ ṣe preaching a lọ fún evangelism ní ìgbà yẹn mò ń gbé ní Jákàndé estate àdúgbò yìí ó ti sápá mi lórí báyìí tó bá rántí ń sìn ní bus stop tí àwọn ègùn máa ń gbé abúlé ègùn wọ́n ń ṣe orò lábúlé ègùn lọ́jọ́ yẹn àwa wọnú abúlé ègùn àti ta ló ti lé wa padà wọ́n ní no wọ́n ní tó bá dijọ́ mẹ́jọ ká wá wàásùn pé nínú ń ṣe àṣekágbá orò pé a lè wọbẹ̀ obìnrin ò kí ń fojú róró this is life this is what I witnessed èmi ni mò ń interpret èmi ni mò ń preach pastor elder yọ ọmọ Èkìtì ni wọ́n àwọn ló ń interpret fún mi èmi mo gbé megaphone sẹ́nu tí mò ń preach elder yẹn elder Banjoko àwọn ni wọ́n interpret èrò tẹ̀lé wa lẹ́yìn abúlé ègùn dẹ̀ jìnnà sí church wa ń gbà yẹn ní CAC tó wà ń bẹ̀ yẹn bọ́n ṣe stop wa nìyẹn wọ́n ní wọ́n ní a lè wọlé pé a lè go beyond this place pé wọ́n ń ṣe orò tó dẹ̀ dangerous fún
obìnrin ló ṣe bẹ́ẹ̀ èmi mò ń lead èmi mò ń preach so èmi ni mo ṣáájú èmi àti ẹ̀ẹ́dá Bánjókòó àwọn èèyàn tẹ̀lé wa lẹ́yìn wọn ò dẹ̀ jẹ́ ká wọlé so ńgbà tó dé di ọjọ́ kẹjọ a lọ ṣe preaching wa ń bẹ̀ ṣèbí ìṣẹ̀ṣe wọn la lọ condemn àní kán wá gba Jésù sáyé wọn ǹjẹ́ kò yẹ kán yọ oògùn tiwa kán yọ kinní sí wa ṣé kò yẹ kán yọ ó yẹ kán yọ náà tó bá jẹ́ Christian ni lónírú nǹkan tí wọ́n níyẹn lọ́jọ́ yẹn a máa fèsì wọn ni ká máa bẹ̀rẹ̀ sí rìbùkù wọn ṣe kóró bóbóbóbóbóbóbó but they didn't do it wọ́n ní pé ẹjọ́ wọ́n ní tó bá dijọ́ mẹ́jọ wọ́n ní Ọlọ́run kan náà ní gbogbo wa ń sìn báwọn ń ṣòro lọ́wọ́ tó bá dijọ́ mẹ́jọ pé ká wá and they prevented us because mo ti nígbà tèmi kéré ẹni tó kọjá àyè ẹ̀ 300,000 náà fi ṣe ló fi búra 1,500 náà fi ṣe ètùtù fún nígbà tó lọ búra èké bẹ́ẹ̀ ni mo ti sọ́rí lórí show mi rí 300 naira òun ló fi búra èké náà san níbi tó ti lọ búra nígbà tó fẹ́ ṣe nǹkan 300 naira ni wọ́n san but ìgbà tí wọ́n máa nígbà tí ahọ́n ẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde wọ́n dẹ̀ ní tó bá jáde for 7 days ó máa kú ìgbà tó fẹ́ restore ahọ́n yẹn padà nǹkan tó fi ṣètùtù fún it was 1,500 naira. $1,500 1,500 òun ni wọ́n padà san nígbà tán ra ewúrẹ́ tán ra epo pupa tán ra gbogbo nǹkan gbà náà láti restore ènìyàn padà. ẹ jọ̀ọ́ bàbá ìbéèrè tí mo ní béèrè lọ́wọ́ yín ni pé Wàsílà ọmọ ọgá òyìn ó ní pé ẹ̀yin lẹni kí òun parọ́ pé ẹ̀jẹ̀ ń dà lára òun ṣé ẹ̀yin lẹni kó parọ́. èmi ò bá sọ̀rọ̀ kankan o èmi gẹ́gẹ́ bí Olúwo Bọ́lá Ìṣọ̀lá o tí mo jẹ́ sẹ́kítírì fòlóòlù o èmi àti òòjọ́ ní conversation kankan títí tí wọ́n fi mú dé ìdí ògùn tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ fún. mi ò mọ àwọn tí wọ́n sọ statement yẹn fún pé kọ́nà máa parọ́ ìgbà tí wọ́n mú dé nǹkan ẹni mo tó rí ìgbà tí mo dẹ̀ rí tí gbogbo wọn jókòó ní passage tí ìyá rẹ̀ sunkún tó náà sunkún mo ní kí ló dé tí wọ́n fi mú wá sílé wọ́n ní àwọn ẹ̀gbọ́n rẹ̀ àti bàbá kan sí bàbá wàlíyá ní pé bàbá àdáyá pé ó ní káwọn káwọn bàjẹ́ kó lọ́lé pé káwọn ó ṣe orò tó báyìí kí wọ́n ó ṣe fún un pé kò sọ́mọ́ pé nǹkan máa ṣe mo lẹ́ẹ̀ bá yẹ kó máa lọ kọjá kí n kó ṣe o wọ́n dà kálukú wá láti máa sọ pé ọmọ yẹn orílẹ̀-èdè báwọn bá mọ̀ tẹ́ bá fẹ́ ṣe orò fún o tó bá fara mọ́ pé tẹ́ máa sọ̀rọ̀ fún un lọ́wọ́ ká ṣe fídíò ìní kí wọ́n tó ṣe anything fún un tí ò bá ti fara mọ́ kí wọ́n ṣe fídíò òun tẹ́ máa sọ̀rọ̀ fún ẹ jẹ́ kó máa lọ ìyẹ́ ẹ̀ láwọn agree. ṣẹ́rí bẹ́ẹ̀ ó agree pé kó ṣe fídíò kó ṣe orò fóun kó fi save life òun but ìtìjú bọ́n ṣe wá gbé káàkiri ìtìjú yẹn òun ló jẹ́ kó wá lọ reinforce another àwọn àtàwọn àfáà we know a mọ̀ pé àwọn àfáà they are so crafty and deceptive kì í ṣe gbogbo àwọn àfáà but àwọn àfáà Mali yìí àwọn àfáà Senegal yìí àwọn extremist yìí they are very very crafty ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ṣe mislead kí lorúkọ bọ̀bọ̀ yìí bó ti yẹ pé mi ò support Àgbàlá Gabriel náà gbogbo nǹkan tẹ́ ní kú Muyideen máa sọ ń gbà yẹn ṣe ẹ̀ bá yẹ Muyideen jẹ́lé ni ṣe ẹ̀dá Muyideen padà sí skia one ṣe ẹ̀dá padà sí skia one ṣe ẹ̀dá padà gbogbo pósítà tẹ́ ń ṣe kò múùfù mi o torí mo mọ̀ yín it doesn't matter àgékù ejò níyín ẹ dẹ̀ máa jorókù ni ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ parí mo kàn. ìyá yẹn náà àwọn náà ló jà wọn láwọn agree ọmọ náà ló agree ọkọ náà dé accept that is the only thing. èmi náà bọ́ síta ìtagẹ́dẹ́ mo dé wá bá mi èmi ti wá dé ògùn tó di pé wọ́n mú wá bá mi ta kí wọ́n ti ní kó ti lọ ró red mọ́ ara so wọn dẹ̀ bí léèrè
àwọn ìbẹ̀lẹ̀ àwọn yẹn ti bí léèrè ìbílẹ̀ bí léèrè kí ni problem tó nígbà tó fi ṣe nǹkan yẹn tán kí ló tó fi ṣe ó lè nígbà tó ń ṣe tara àwọn balẹ̀ ó lè sọ̀rọ̀ bí mẹ́rin kankan ló sọ̀rọ̀ sí lẹ́nu ló bí wàwíà. So ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹ̀wọ̀n pé sì wọ́n ń pariwo pé wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ̀ but nǹkan tí bàbá náà kalẹ̀ ẹyẹtu ẹlẹ́dẹ̀ ewúrẹ́ pẹ́pẹ́yẹ bàbá máa ń ṣùgbọ́n náà is a huge money tó fi ṣe ra padà fún so ó ní wọ́n gba 400,000 lọ́wọ́ òun so èmi gan sọ lórí program ìlànà pé 1 million yẹ kán ṣáàjì because àwọn babaláwo tó bá jẹ́ nǹkan tó kà lẹ́yìn náà lò fún ẹ wọ́n ṣàánú ẹ. ṣé mo lè máa sọ̀rọ̀ lórí yẹn ṣé àwọn tí wọ́n gbà pé àwọn ni wọ́n ṣe mistake ó yẹ kí wọ́n ní kó lọ ra àwọn nǹkan yẹn wá fúnra lára ẹ̀ ok kẹ̀wé tó bá lọ rà wá fúnra lára ẹ̀ á mọ price nǹkan tó rà kò ní sọ pé wọ́n gbowó lọ́wọ́ o á ní òun ra àwọn nǹkan báyìí fún nǹkan ètùtù ṣètì ọ̀dà sáàsì torí nígbà pé òun ló kó àwọn owó yẹn sílẹ̀ ìgbà tí wọ́n ṣe orò ti dé ògùn yẹn fún tán tó lọ ní ọkọ ẹlẹ́dẹ̀ ewúrẹ́ pàǹgbá ìyẹn pẹ́pẹ́yẹ ẹyẹtù ẹyẹlé ìgbín àti alábàáhùn ní ọkọ lọ sídìí olóòlù ó sì ní iye àwọn tẹ́lẹ̀ yọjú sídìí olóòlù kì í sọ̀rọ̀ èpò èèyàn so àwọn tẹ́lẹ̀ yọjú síbẹ̀ wọ́n lọ bẹ̀ wọ́n sì máa baláwo bíi méjì lọ́wọ́ láti lọ ṣe ètùtù fún èmi kò bá wọn débẹ̀ kì í lè rìkọ́ọ̀dù bẹ̀ yẹn. wọn kì í rìkọ́ọ̀dù nídìí òòṣà wọn ṣe. so wọn lè rìkọ́ọ̀dù bẹ̀ yẹn wọn ò sì lè mọ́bìnrin débẹ̀ láéláé àkóbìnrin tí ó bá kú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àyè fún pé tó bá ṣe lè tán o kó máa ṣe tutù míì fún ẹ o bẹ̀tú ò ní bá wọn lọ ọdí rẹ o so kò ní máa pariwo pé wọ́n gba 400,000 lọ́wọ́ o wọ́n náwó o lóòótọ́ ló sẹ́ni 400,000 naira sí wọn tí wọ́n fi ra àwọn nǹkan tí wọ́n rà. torí pé mi ò ráyè ṣe program ni ṣe mọ̀ pé kò ṣáà ṣe pé mo ṣe rìkọ́ọ̀dù program yìí báyìí kò ṣáà ṣe pé mo ṣe rìkọ́ọ̀dù ẹ̀ ìgbà tí mo bá bàbá tí àwọn Fresh FM ṣe interview fún sọ̀rọ̀ bàbá náà sọ pé àwọn ò wà wíà pé wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ̀ pé bọ̀ kí n bá sẹ́kítì olóòlù sọ̀rọ̀ pé so sẹ́kítì olóòlù will be able to clarify it so ìgbà tí mo dẹ̀ bá sẹ́kítì olóòlù sọ̀rọ̀ àwọn náà wá ṣàlàyé pé wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ̀ bọ̀ owó nǹkan tí wọ́n kà sílẹ̀ fún wọ́n ní kódà 500 náà ní kó san that is a long conversation wọ́n ní 500 náà ní kó san nígbà tí wọ́n ṣí gbogbo nǹkan tó máa lò fún tó máa fi ṣèrà padà fún wọ́n ló wá bẹ̀bẹ̀ sí 400 wọ́n wá gba 400 yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n wá lọ bá rà á torí àwọn náà mọ ibi tó máa ti ra nǹkan gidi tí ò ní jẹ́ pé bóyá ẹran tó yẹ pé àwọn kan ti ṣe táwọn kan ti lọ lò fún yàn kan so everything they did for her was to save her life and I don't know the headache nǹkan tó yẹ kí n sọ̀rọ̀ tó yẹ pé gbìyànjú òpera ẹ̀ lóníṣẹ̀ṣe ní orí social media I wouldn't have talked because o wá ń blame àwọn olóòlù ṣé o wá ń sọ pé orí àwọn tó ń ṣe olóòlù ò pé ni ṣọ́ọ̀ṣì ń ṣe olóòlù ńbàdàn ni ṣé wọ́n ṣe ń ṣe olóòlù nìbàdàn then number 2 ṣé ọba ò láṣẹ láti pàṣẹ ìlú ẹ̀ mọ́ ni ṣé olúbàdàn ò ní right àti pàṣẹ mọ́ ni is olúbàdàn babaládọjà Rasheed does not have the right láti pàṣẹ mọ́ nílùú ẹ̀ wípé kóbìnrin kó jókòó sínú ilé torí pé òòṣà òun fẹ́ egúngún òun fẹ́ jáde kóbìnrin fún egúngún òun lọ́wọ́ olúbàdàn ò ní right àti pàṣẹ so ẹ wá tún wá ń sọ pé àwọn kírísítẹ́nì àfẹ́ràn kírísítẹ́nì báwo mo ṣe máa hate kírísítẹ́nì my mother is a deaconess kò sí màmá mi máa send àdúrà sí mi every morning a sì pé ní orúkọ Jésù ló fi ń bẹ̀rẹ̀ so my mother is a Christian àbúrò mi alàgbà ní church I have cousins àwọn cousins mi tó jẹ́ pastor ṣe gbogbo ẹ̀ so tá bá explain the truth of religion pé nǹkan báyìí ni religion sọ kò ń ṣe bó ṣe yẹ kó interpret ẹ̀ lélẹ́yìí that doesn't mean we should be against our own brothers and sisters
Religion is different from personality. Ẹni tí ò lọ́pọlọ òun ló máa bọ́mọ ìyá ìjà because of religion. Mo rántí ìgbà tí mo wà ní school. I'm going to round up now. Mo ní HOD kan tó jẹ́ Deeper Life. Deeper Life ní HOD yẹn nígbà yẹn. Ẹ mọ̀ báwọn Deeper Life ṣe máa ń ṣe. So gbà tó yẹ pé HOD wa Deeper Life ni. Mo wá máa ń borí. Tó bá ti ó ní course kan tó ń kọ́ wa nígbà yẹn. Ìjọ́ ta bá ti ní course yẹn, mi ní wọ yẹtí lọ class, mi ní wọ yẹtí. Mi ní wọ earring. Ní ọjọ́ sí a bá ti ní course HOD yẹn. Kíní ìtú ti bẹ̀rẹ̀, ó ti ń fún mi ní ó freeze. Ta bá ti ní program HOD yẹn, mi ní wọ earring. So HOD yẹn wá rò pé a Deeper ni mí, mi dẹ̀ ṣe Deeper ọmọ CAC ni mí. But mo máa ń lo earring, mo ń ṣe gbogbo ẹ̀. Mo ṣe wá mistakenly pàdé HOD mi nígboro lọ́jọ́ kan, mo wọ ṣòkòtò jeans. HOD yẹn mo rí báyìí mo fẹ́ wọ gbó. Ṣé mọ̀ pé HOD yẹn fail mi ní course ẹ̀? Torí pé mi kì í ṣe ọmọ Deeper. Simple, ó fail mi ní course ẹ̀. Ó fail mi. Christian jọ ni wá o. Jésù kan ni gbogbo wa ń pè o. Bíbélì kan ni gbogbo wa ń kà o. Bọ̀ ó rí mi bí ẹlẹ́ṣẹ̀. Pé mo wọ ṣòkòtò. Torí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ fún wa pé HOD yìí o tó bá ti ń ṣe BSc o, a máa favour ẹ pé tó bá ti jọmọ Deeper Life o. Tó bá jẹ́ 49 ló gbà, á bá ẹ fi 1 kókó wọ 50. Òun fúnra ara ẹ̀ ó máa manipulate result yẹn nítorí pé ó jẹ́ Deeper. So there is a difference between personality and religion. Ìyàtọ̀ wà láàrin personality and religion. And that is why ìgbà tí wọ́n lọ attack church ní Ọ̀wọ̀, àwọn ológun wọn jáde, wọ́n gbé òòṣà jáde láti fight fáwọn Christian tí wọ́n attack lọ́wọ́. Gbogbo wa la rí lórí social media. Ìgbà tí wọ́n lọ attack church ní Ọ̀wọ̀, gbogbo wa la rí wọ́n ṣe gbé, àbí wọ́n gbé Ògún jáde. Wọ́n gbé Ògún jáde nígboro Ọ̀wọ̀ fún àwọn, ó yẹ kán sọ pé kò ń ṣe oníṣẹ̀ṣe ni wọ́n lọ attack. So ìyàtọ̀ wà láàrin personality àti kí la ń pè ní religion. There's a difference between religion and personality. Àbúrò mi lè jẹ́ Buddhist. Religion dàbí politics ni. Táàbúrò mi bá jẹ́ PDP, tí mo jẹ́ APC. A ní difference nínú ideology, nínú politics. But nínú ọmọ ìyá ẹjọ́ ṣáà kì í ṣe ọmọ ìyá mọ́. Ṣé a kì í ṣe ọmọ ìyá mọ́? So táàbúrò mi bá wá sọ pé torí pé mo jẹ́ PDP, bóyá mo ní ìdìrànlọ́wọ́ ẹ̀ tí ó ṣe fún mi, ṣé orí àbúrò mi yẹn pé? Ṣé orí àbúrò mi yẹn pé mọ́? Torí pé mo jẹ́ PDP. Ọmọ ìyá mi ni o. Òun ṣe APC, èmi ṣe PDP. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ religion ṣe rí. O lè jẹ́ Muslim, mo lè jẹ́ Christian, o lè jẹ́ oníṣẹ̀ṣe. Ṣùgbọ́n wọ́n máa ń pèdè kan lọ́dọ̀ wa. Wọ́n á ní ọmọ ayé gbogbo a ní. Ọmọ ayé kan. Ọmọ ayé kan gbogbo a. Wọ́n máa ní pé omi yé lála o. Omi yé lála o. That is pé omi yé lála ó tóbi, ẹ̀jẹ̀ ọmọ ìyá ó tóbi, wọ́n á ní okùn ọmọ ìyá ò ṣe ń já. So it has nothing to do with religion. Ibi tí orí àwọn Muslim wọn yóò ti pé nìyẹn. A dẹ̀ rá àwọn Muslim torí wọ́n pé. Religion ò ní kankan ṣe pẹ̀lú okùn ọmọ ìyá. So ẹni tó bá ní orí ẹ̀ bá pé kò lè support bọ́n ṣe dáná sun Deborah. Torí nǹkan tó ṣe fún Deborah, òun náà ń plan láti bẹ̀rẹ̀ sí í ṣe nílẹ̀ Yorùbá. Wọ́n ṣe fẹ́ ṣe ṣàríà. Wọ́n fẹ́ ṣe ṣàríà. Wọ́n fẹ́ ṣe ṣàríà. Torí kí wọ́n propose ṣàríà tẹ́lẹ̀. Purpose tó ṣe ń propose ẹ̀ ni pé torí gbogbo àwọn ọmọ Muslim tó ń kúrò ní Islam. So that wọ́n á lè bẹ̀rẹ̀ sí í sọ wọ́n lóko bọ́n ṣe pa Deborah. Wọ́n fẹ́ fi control àwọn èèyàn ni. Ipe
ṣé àwọn kófin sharia ni pé ẹni tó bá kúrò ní Islam wọ́n á sọ lóko, so people are going to be scared to revert back home. That's the purpose tó ń fẹ́ wọ́n ṣe sọ pé ìgbà tí àwọn tí ò sí awakening wọ́n ṣe náà fẹ́ ṣe sharia. Ẹ lo common sense yín. Awakening òun ló ń prompt wọn tó fẹ́ fi ṣe sharia. Awakening òun ló prompt wọn tó fẹ́ fi ṣe sharia. So ẹni tí wọ́n bá wá ṣe sharia fún wọn, àwọn tó pera wọn ní normal Muslim wọ́n máa pa gbogbo àwọn àfáà ẹlẹ́bọ yẹn wọ́n á pa wọ́n dànù. Àwọn ọba wa wọ́n máa gé orí gbogbo wọn dànù ni. Wọ́n wá pé láwàní sí because ìlúkìlú tó bá ti declare sharia ó ti di Emirates, ó ti di ìlú àràbó. Any day ni àwọn àràbó lè kó ológun wá síbẹ̀ láti wá blow ibẹ̀. They can do anything because ẹ ti gbéra yín sábẹ́ wọn. Ẹ ti gbéra yín sí abẹ́ wọn. Ìdí tó ń fẹ́ ṣe sharia nìyẹn. Adẹ̀sọ́ngbà yẹn náà eléyìí máa fi conclude ọ̀rọ̀ mi. I will come back later in the evening and do it again torí gbogbo ẹ̀yin tẹ̀ bá wò. I'm coming back again. Ìdí náà yóò ṣe sharia lọ́yọ̀ọ́ ńgbà yẹn before Ìyá Aláàfin Ọ̀wádé ni pé torí pé Aláàfin Ọ̀wádé jẹ́ Christian. Kò sí ìdí méjì tó ṣe náà fẹ́ gbé sharia ńgbà yẹn ni pé Aláàfin Ọ̀wádé jẹ́ Christian. Ẹ rántí pé ọmọ lásán àti igbó labí ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ń sọ káàkiri pé ọba tí ò bá ti ṣe Muslim káwọn Muslim kọ́ má tẹríba fún mọ́. So as of that time wọ́n plan láti da ìjọba rú mọ́ Aláàfin Ọ̀wádé lórí ni. Òun náà torí fẹ́ ṣe sharia yẹn. Sharia tó ń fẹ́ ṣe tó ń fẹ́ fi pé sẹ́wọ̀n tó wá Aláàfin bá dé tó bá pàṣẹ wọ́n á ní kì í ṣe mùsùlùmí pé kò lè control wọn. So ìgbà táláàfin wá dé tó wá play to their game tó wá ń lọ mosque another thing wọn ò gbàgbọ́ pálàfin Ọ̀wádé pé ó ti di Muslim. Òun náà ṣe create gbogbo embarrassment fún Aláàfin but Aláàfin gan ò get ẹ̀. Gbogbo social media embarrassment wọn create fún Aláàfin Ọ̀wádé. They did this all because he was a Christian. He's a Christian. Ṣé mọ̀ pé wọ́n kọ́ yà ẹ́ pé látijọ́ tán ti ń jọba lọ́yọ̀ọ́ forgetting that Ọ̀rànmíyàn ò kì í ṣe Muslim. Wọ́n ní Muslim ló ní Ọ̀yọ́. Wípé èèwọ̀ ni kí Christian wá jọba lọ́yọ̀ọ́. Ẹ wo torí time because I need to go out. And our father that has 2 heads can go to Ilesha now. Mi rí nǹkan tó kọ mi ò lè interpret nǹkan tó kọ àbúrò. Mi ò lè interpret nǹkan tó kọ. Bóyá mo máa padà ká torí ẹ rí pé mi ò ka kíní yẹn torí kíní yẹn gba tí mo bẹ̀rẹ̀ kíní yẹn ń lọ èṣẹ̀ wá padà wá stable ni. So time tó fi ń lọ yẹn I have to quickly do what I want to do because I'm going out. So I'm coming back evening again. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa. Àníwára wa tí o. Ẹ ṣé ó dìgbà kan náà. Ó ṣé o Gerard àti gbogbo ẹ̀yin